kú dédé àsìkò yìí gbogbo ọmọ Yorùbá pátá gbogbo ọmọ kóòtù òjíbẹ́ oríkì Yorùbá ńlá kàndá ọ̀rọ̀ tún mú wá o oríkì òpómúlérò mọ̀jà àlékàn òpómúlérò mọ̀jà àlékàn ọmọ abíódesú ìwà inú ará ìlú Ọ̀yọ́ ọmọ rìrì tí mú aṣọ wù mí ọmọ kẹ́kẹ́ jẹ owó sùn ọmọ aṣọ lè dìde ènìyàn ìwà inú ará Ìlẹ̀bà ọmọ kúlúkúlú aṣọ ọmọ odù aṣọ odù ìlẹ̀kẹ̀ odù onínú kọ̀ràn odù mísí ọmọ abídesú ọmọ ẹlẹ́rìn tó lé nígbà aṣọ ọmọ òpómúlérò mọ̀jà àlékàn ará ìlú Ọ̀yọ́ ẹ̀kẹ́ dára ní mọ̀jà ọ̀pọ̀lọpọ̀ ìlẹ̀kẹ̀ lẹ́fí sí máa rí ọjà ìmùrè ẹ̀yin lọ́mọ pàwọ́nrẹ́ ẹ̀yin lọ́mọ pàwọ́nrún ẹ̀yin lọ́mọ pàwọ́ntà ẹ̀yin lọ́mọ pàwọ́njẹ ọmọ apánkókó mọ̀ sí àbá ọmọ òpómúlérò kájà kárọ̀yọ́ bàbá dé Ọ̀yọ́ ilé káwé ni ọba bá tàn ọmọ aganjú ìsọ̀lá òkú tó joyè láàfin ọba kan ọ̀jẹ́rí kọ́ yọ ògún arúrú ọba kan ọ̀làlàlà kọ́ yọ ọgọ́fà gọ̀bì ìsọ̀lá òkú ló ṣerú ẹ̀rí láàfin ará Ìwàtá èṣù ọmọlọ̀tọ̀ èṣù mọ̀mí èṣù òjòkó mi òkú olóko lè súnmọ́ jẹ ọmọ òkú kọrọbìtì ọmọ òpó kọrọbìtì ọmọ òpó kọrírù lóde ọmọ òpó tí ọ̀gbọ́ràn ẹjẹ́ afẹnu ẹ̀gbọ́n ge ọmọ agi tí ọ̀gbọ́ràn ẹjẹ́ afẹnu ẹ̀gbọ́n náà ọmọ iná tí ọ̀gbọ́ràn ẹjẹ́ abomẹ́pà ọmọ omi tí ọ̀gbọ́ràn ẹjẹ́ amú omi pọn ọtí ọmọ ọtí tí ọ̀gbọ́ràn ẹjẹ́ amú fọmọ líle mu ta ni ó mu tí ọ̀hún ará ìwé Ìjàgàn Àfọ̀njá tó mu tí ọ̀hún ń bẹ nílọrin Ọ̀pá Àfọ̀njá mu tí kò gbọ́ràn mọ́ ni wọ́n bá kọjú ọmọ mọ́rílé wá sógun ogun náà l'Àfọ̀njá lọ tí ò lè sẹ́rí wálé o lógun ọ̀hún l'Àfọ̀njá gbé sọ ara kínìrà dòfo ọsọ bàbá dilẹ̀ẹ́lẹ̀ ọsọ ló lóńgòdè ló ọsọ mọ́sálásí dèbè wọ́n gbé ń fata sẹ́nu ẹni ìwànú bá tan nílé Ìlọrin òkèrè òun lọ lọ́tàn mọ́rílé wá afákàfèkì kò já lùgbìn fórìṣà láwẹ̀ sàó lápò ọ̀tún amáyọ̀ lápò òsì ògbòǹdóró tí ń bẹ níbẹ̀ ńlá gbọ́ tó ké pé ara amáyọ̀ gọ tegógó ara amáyọ̀ gọ tènìyàn ara amáyọ̀ abèkú tí ilé pọ̀rọ̀pọ̀rọ̀ bídábídá wọ́kọ̀wọ́kọ̀ gbọ̀ngbàgbọ̀ngbà wọ́kọ̀wọ́kọ̀ jahanjahan lápẹ́lápẹ́ ẹ̀yin lọ́mọ òlùlù tí ìlú aṣọ bàmùbàmù bàbá yín lọ́gbọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ sámọ́tà tó fi bọ́mọ láwó lẹ́nu ọ̀gẹ̀dẹ̀ náà ń bẹ lárúgbó olè parun ọjọ́ tára Ìwàtá ń gbógun ròde Ìlọrin ọ̀ránṣẹ́ sọba Sókótókótó lọ ọba Sàǹfàrà mọ̀tẹ́lẹ̀ kó tó dé ọ̀ránṣẹ́ sí àlùfáà lóńgẹ́ tí ń bẹ lóde Ìlọrin kó tó gbógun lọ ọba Sókótó ní bọ́sọ̀kun máa sá lọ ọba Sàǹfàrà ní bọ́sọ̀sà máa ságbà ọjọ́ tára Ìwàtá gbógun dé Ìlọrin gọ́ngọ́sọ ọmọ abílẹ̀gà pẹrẹ nílí pẹrẹ lógún ọmọ Àfọ̀njá tọ́jà nídọ̀fẹ́ ìlú akọba lórí bàjẹ́ tútú ọmọ kẹ̀kẹ́ òwú ń ta dúdú fúnra dúdú ọmọ aṣọ lè dìde ènìyàn ọmọ òpómúlérò nílùú Ọ̀yọ́ ọmọ òpómúlérò tàbí òmúlérò oníwà inú ni yóò lòdì Ọ̀yọ́ ìwà inú ará Ìwàtá ọmọ àlólò èṣù ìṣáájú ńlẹ̀ bátan ni àbítẹ̀yìn èṣù ìṣáájú kìí jọ̀wá kìí jọ̀pẹ́ tí kẹ́yìn lọ́ máa jo okun tímọ̀tímọ̀ bí olúkálukú bá mú owó lọ sọ́jà àwọn arọ̀bẹ bí kálukú bá mú owó lọ sọ́jà àwọn aràdá lọ́jọ́ kan ọjọ́ kan ará Ìwàtá dáwó pọ̀ ọmọ òpómúlérò sì fi ra adìẹ yógún òpógún ará Ìwàtá ládìẹ ọ̀pọ̀mọ rí wọ́n kádìẹ tà wọ́n ra pẹ́pẹ́yẹ yọgbọ̀n ọ̀pọ̀gbọ̀n ará Ìwàtá ní pẹ́pẹ́yẹ ọ̀pọ̀mọ rí wọ́n gbé pẹ́pẹ́yẹ tà wọ́n rẹ ẹyẹlé yé méjì ọ̀pá kan ṣoṣo kẹyẹlé ó tó pọ̀ kan ọ̀hún àtẹpẹpẹ fún un ní ará Ìwàtá ẹyẹlé ló ṣeun àbádìẹ ará Ìwàtá bínú gbẹyẹlé tà wọ́n sì fi rajá ọmọ òpómúlérò lájà ń lòṣó wọ́n gbé ajá tà wọ́n rèé rọ̀bọ ọmọ àlólò wọ́n lọ́bọ ń lòṣó wọ́n sì tún tọ̀bọ wọ́n gbọ́bọ tà wọ́n fowó ọ̀bọ rọ̀ yún wọ́n ní kọ̀yún gúnyán ọ̀yún lápò ń ọ̀ràn yán wọ́n ní kọ̀yún rókà ọ̀yún lápò ń ọ̀ràn kà wọ́n ní kọ̀yún rẹ̀ kọ ọ̀yún lápò ń ọ̀ràn ẹ̀kọ́ ọ̀yún dóko wọ́n lápò ń ọ̀ràn kò ọ̀yún dọ́nà wọ́n lápò ń ọ̀yẹ̀nà ọ̀yún nà gbalaja lọ́ba dodo tí ń sàn
ẹbùwẹ̀ òun wà nù bẹ́ẹ̀ dọ́yún ẹbùbọ́jú torí pé ẹrú bàbá yín lódodo tí ń sàn rẹ́rẹ́ ọjọ́ òtójọ́ olúkálukú wọn gbókò rọ̀yọ́ lé wọ́n gbé igi dáàfin igi òtólè ọba ní ká mú wọn ká dè wọ́n ká fi wọn pamọ́ sẹ̀sẹ̀ gbàgede ọba kí wọ́n lè mọ bẹ́ẹ̀ ṣe ń jẹ kó ó tún dorí kálukú wọ́n tún gbé igi dáàfin igi òtólè ọba ní ká mú wọn ká dè wọ́n ká yí wọn lókun lágbàlá ọba ká yan koko sí wọn lẹ́nu bí ẹṣin kí bílàlà ó sì máa kù bí òjò kí ọ̀rẹ́ ìró máa kù bí ọ̀tá ká gbé wọn sí ẹsẹ̀ gbàgede kí wọ́n mọ bí ẹṣin ṣe ń jẹ kó ọwọ́ adorí ìwà ló máa já lé kan gbégi dọ́yọ̀ lé igi sì tó lé ọba ní ká wá aṣọ ká múróge òpó rósọ òpó gbàjá òpó ọmọ kánnakánná dúdú níwájú ọba ìwà ìnú ló wá fi gbogbo ayé ṣépè kan ìpè kan ṣoṣo ìpè kan pàtàkì ní àtọkùnrin àtobìnrin tó bá rọ̀nà ìgbọ̀nsẹ̀ kó má ṣe já ewé òwúnù dé láéláé ẹni ọba rọ̀nà ìgbọ̀nsẹ̀ tó fi ewé òwúnù dé ẹ má ṣẹ̀ṣẹ̀ gbé wọn ṣépè Ṣàngó mọ́ bọ́pẹ́ títí ojú aṣọ a máa pọ́n wọn ìwà inú aṣọ gbèsè ìdí aṣọ bo kókó aṣọ bo owó aṣọ bo àràgbá aṣọ bo ikù bí ọba sí aṣọ onírúurú ìdí làbárì àbára lábẹ́ òun yín àbára lábẹ́ òun nìjà ènìyàn ò sunwọ̀n ní o ọmọ kẹ́kẹ́ jẹ òwúsùn ọmọ asọ́lì dìde ènìyàn òpómúlérò mọ́jà àlékàn òpórósọ òpó gbàjá sórí ẹ̀yàn ọmọ òpómúlérò òwú ni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èdè Yorùbá dùn mọ́mọ́ iṣẹ́ ohun ẹnu Yorùbá dùn joyin lọ ẹjẹ́ àjọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ oríkì òpómúlérò nìyí gbogbo ẹ̀yin òpómúlérò mọ́jà àlékàn bẹ́ẹ̀ bá fẹ́ kóríkì ọ̀gbọ́n parun a ti ń gbìyànjú tipẹ́ pé kí èdè àtàṣà Yorùbá ọmọ parun tàbá ní kàtà ó ṣeé ṣe kí ọ̀pọ̀ èèyàn mọ́ láǹfààní sí a kì í wá ṣe é mọ̀ a lè rínú àwọn òpómúlérò tí yóò wù láti fẹ́ lọ́pọ̀ yanturu bóyá láti pín nílùú wọn o àbí láti pín fún àwọn òpómúlérò tí wọ́n jẹ́ ọmọ oríkì kan náà ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 ìwọ kì í ṣòpómúlérò ṣùgbọ́n ọmọ Yorùbá gidi ni ọ́ ojúlówó ọmọlúàbí kò sí nǹkan méjì tó ná o láti subscribe sí channel yìí kò sẹ́ni mórí iṣẹ́ yá bákan náà bọ́ bá móríkì ìlú yín gẹlẹ̀gẹlẹ̀ tàbí móríkì orílẹ̀ yín jẹlẹ̀jẹlẹ̀ mo lè bá Àkàndá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257 ẹ láìkì péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí àwọn YouTube channel mi torí èmi àti torí ìran tí ń bọ̀ lẹ́yìn wa ni o Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.